ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá níbikíbi tẹ́ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Èmi ọmọ yín náà ni o Adémọ́lá ọmọ Omiyale. Èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọbọ̀sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sá ọmọ agbọ́ yàyà mọ́yà. Tẹ́ ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ sì rántí tẹ́ ẹ̀ bá gbàgbé níbi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn mo bọ́ta gbangba láti wá sọ̀rọ̀ nípa ààrẹ òfò ààrẹ yánmọ́yánmọ́ Gani Adams lórí àwọn voice note tó ṣe láti ba olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàlò kọjẹ́ irú ìbànilórúkọ jẹ́ o ikó lólóyè Sunday Ìgbòho lọ́wọ́ nínú àwọn ìpànìyàn kan àbí ìkejì kọ̀mẹ́díà ní igbá kan ní àwo kan ní mo sì dáhùn mo ní Gani ó ní season fíìmù lọ̀rọ̀ yìí torí kó ṣòro láti wò tán mo dẹ̀ dáhùn mo ní tí n bá rí ọmọ Gani Adams tó bá fèsì lórí àwọn fídíò wọ̀nyí lórí àwọn fọ́nrán tí mo ṣe jáde mo ní wọn ó ju ògúlùtù lu Gani kò sí tó kèmí pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn Gani gangan ìlàjọ ní ọ̀rọ̀ mo wá dúró títí fídíò yẹn fi pé orí 5 táwọn ẹ̀yìn Gani ṣe àtakótọ́bánú yẹ wá àtakédèdèrìn ńbàdàn tó lóun state commandant àbí state coordinator ẹni ẹ lọ rèé pé kó wá joyè tí ò ní ìrírí tí ò ní ìmọ̀ tí ò ní ẹ̀kọ́ nípa OPC ìyẹn ò kàn mí olójú kan iná ní ìjọba nílùú àwọn afọ́jú Gani ti sọ̀kò sórí òrùlé ó sì ti dandan kó gbóhùn onílé Gani ti tọ́pá odò tí ọ̀yẹ́ ó ti pàdé olúwẹ̀rí àwa ti ṣe tán kì í ṣe pé a fẹ́ gbèjà olóyè Sunday Ìgbòho ṣànìkan bọ̀ láti jẹ́ kàn mọ́ Yorùbá orí Gani Adams gẹ́gẹ́ bí aláìda onílara èèyàn ẹni tí ó yẹ kéèyàn ó bá tò ẹni tí ò ṣe é wà pẹ̀lú fún ìṣẹ́jú kan ìní Gani ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátápátá mo kí kábíyèsí ọ̀nìrìṣà àrólé odò àjẹgbẹ̀nì bí àti àpọn aláṣọ àlàfófó gbọ̀ jájá àfìdí ọ̀tẹ̀ jọlẹ̀ mo kí ẹ mo fi ọ̀nìrìṣà kí gbogbo ládéládé lóyè ńlẹ̀ Yorùbá pátápátá mo kádìsá ọmọ Adéyẹmọ ẹni àpètèpèrò kádọ́wọ́ ẹ̀dínlẹ̀ tí tó ń pélé ló tó ń pélé sí májàsọ́lá àdìsá àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó kó olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí èèyàn kan tó ní more than millions àwọn ọmọ ogun tó ju dẹ̀dẹ̀rìn akótọ́bánu tí ní tó bá lọ báyìí àwọn ẹgbẹ́ wa ṣe báyìí àpà ìkànnà ọmọ ẹ̀yìn Gani pé olóyè Sunday Ìgbòho nífẹ̀ẹ́nu géètì ìyẹn lòun ni coordinator chairman yewa FOPC kẹ́lẹ́ mọ̀ pé wọ́n fọ́lú ẹ̀ coordinator Ọ̀yọ́ state ntọ́ sọ ẹ mọ̀ gbà lẹ́sẹẹsẹ ni mo ti tó part 1 part 2 part 3 part 4 part 5 mo wá rọ̀ yín mò ń tù yín ẹjọ́ dé part 10 ọ̀rọ̀ labí làwa inú tèmi a máa gbé fúkẹ́fúkẹ́ tí n bá ti ń gbọ́ ọ̀rọ̀ ó kẹ́yìn ìyá mi abiyamọ bọ̀dá gbọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ pọnmọ tọ́mọ èyí fi jábọ́ ẹ̀yin tẹ́ ẹ pọnmọ tọ́mọ èyí fi yọ̀ sọnù tọ́mọ èyí fi ṣìṣe àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ ọ̀kan fọ ọ̀kan nù ẹ̀ ń fìkan ṣoré kiri ẹ wá ṣàwa ọmọ Yorùbá tòótọ́ ẹ wá ṣe wá lórí owó ẹ ṣe wá lórí ọlá ẹ ṣe wá lórí àìkú tí ṣe baálé ọ̀rọ̀
ìbá orí tó kún tí ò níná, ìbá ọjà tó kún tí ò lérò, ìbá oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbààgbà nígbà ni mo ti dé sórí ètò lónìí. Ẹ gbà mí, yeye ọmọ ní gbọmọ, ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà. Wọ́n dòyè kápá apá ò kápá, wọ́n dòyè kẹsẹ̀ apá ò kẹsẹ̀. Ìmọ̀tún ìmọ̀jọ Gani Adams ò ní jọ lórí olóyè Sunday Igboho. Ó ti fi hàn gbangba wípé Gani kalẹ̀ nílara olóyè Sunday Igboho ni. Gani kalẹ̀ ń wá gbogbo ọ̀nà láti fa olóyè Sunday Igboho wálẹ̀ ni. Ẹ̀yin ń pe olóyè Sunday Igboho ní fẹnuwú géètì. Gani ìwọ ọ̀fẹ́ tuntun gba nation ńkọ́? Olè bàrà ò bá dábà sá. Gani ìbáṣepọ̀ wo ló wà láàrin ìwọ ìlú Ẹ̀pẹ́mẹ̀ tó jẹ́ báńdì Oǹdó sí Kogi pẹ̀lú Arigidi? Kò lè mọ̀ pé mo ti wádìí gẹ́ gbárí sáàjẹ́ tí mo ń lọ kọ́ ẹ̀. Má sọ̀rọ̀ nípa Olúmọ lónìí torí pé Gani Adams sọ àwọn ọ̀rọ̀ kan. Ó ní gbogbo ẹgbẹ́ tó ń dálẹ̀ òun èé gbowó lọ́wọ́ wọn. Àwọn àṣírí tẹ́ ẹ gbọ́ lónìí. Bí gọ́vnà Ṣèyí Mákindé ṣe fún wọn lówó tí Gani gbérọ́ ẹ gbọ́. Báwọn ọmọ ẹ̀yìn ẹ̀ kan ṣe kú tó sìkì táàrẹ̀ ń ṣe tó nídìí owó ìwòsàn tí Gani ṣàdéhùn pé wọn ó fún tá pé tí ò gbé kọlù mọ́ títí tẹ́mi fi bọ́ lára ń tàn ẹ gbọ́. Bó ṣe jẹ́ pé tí Gani bá wá sí Ìbàdàn, hòtẹ́ẹ̀lì tí máa ń dé sí over 300,000 náà máa ń ná fún oúnjẹ tùráyà níye mẹ́tú. Ìní máa ń jẹ ní ọmọ lọ rèé bàrà ẹ gbọ́ gbogbo ẹ̀. Ìtì ìbẹ̀rẹ̀ pààtì o. Ọ̀rọ̀ dádì wa comrade Rotimi Olúmọ, ìbànilórúkọ jẹ́ tó kọ́kọ́ fún Rotimi Olúmọ ni mo fẹ́ bọ̀ treat. Ìwà ní ìní ṣe pé bóyá Omiyale ń wà wá wí ni ìní ṣe bẹ́ẹ̀. ń pè èèyàn wọlé sórí ètò yìí tí wọ́n bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ láti sọrú èèyàn tí Ganiyu Adamu jẹ́ ọmọ ìlú Ẹ̀pẹ́mẹ̀. Ẹ̀rọ òkè wọn dákọ̀ lú yẹ. Gani bó ti sọ fún ọ, ó ti sòkò sórí òrùlé, ó sì ti dandan kó gbóhùn onílé. Onílé ti wá dé, onílé ti ṣe kíni, ìwọ ti jògúlùtù. Àwa ti wá ṣetán láti lẹ omi mọ́ ọ. Gbogbo àwọn tó ń rán yẹn pé ká máa àtáàkò olóyè Sunday Igboho yẹn, mo fọba tó ní mí búra, wọn kéré nú ayé. Kò sẹ́ni tó gbé sáré. Ẹ wò ní tó pera rẹ̀ ń kọ́dínétọ̀ yé wa. Ẹ wò bó ṣe dàbí ẹni tí ń fọwọ́ nù là. Ìyẹn lásán yẹn ti ṣàpèjúwe irú èèyàn tí Gani jẹ́. Gani ọ̀pá tí bàbá mi Aláàfin Ọ̀yọ́ gbélé ọ lọ́wọ́ gangan òríjìnà ń bolówà. Wọ́n mọ̀ gbálẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbà tó fẹ́ wọ Germany ní airport. Ṣebí kápẹ́ńtà bí ẹgbẹ́ rẹ̀ náà ló ní ọ́sáré bọ́ ṣe kan tó ń gbé kiri ẹ̀ṣẹ̀ báyìí. Gani èmi àti ẹ á mọ nǹkan lẹ. Ibi tí ẹ rò kó ti pa àwọn emèrè àwọn aṣẹ́wó rẹ tó máa ń kó kí tó máa ń pè láwọn ìyá rẹ tó ní ọmọ mi sẹ́rẹ̀ ẹlẹ́sìn rìn. Lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ò ní wọ́n kún fún mi Gani, èmi náà ò sì ní ìgbà láàbọ̀. Àfi tó ọba tó sọ fún wa ẹ̀ṣẹ̀ tó lóyè Sunday Igboho sì ọ gangan. Ìkánú àwọn òpònú ajá rẹ tó ránṣẹ́
ó nígbà tí olóyè Sunday Igboho ń jìjàgbara fúnra Yorùbá ó ní kò sọ fún Ìbà Gani Adams. mo wá wò ó pé àbẹ́lẹ́rì ibú alẹ́ tó sọ̀rọ̀ nẹ̀ àbẹ́rí rẹ̀ ò pé bóyá kò sí láyé. mo wá fẹ́ kó flashback tó bá yẹ pé lóòótọ́ Gani la síwájú ẹ̀kọ́ lọ rí bí Gani léèrè ní ọjọ́ tó lóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ tó wá sílé ẹ̀. ìjọ yẹn gangan ẹgbẹ́ mo sọ nínú ètò tó lọ pé ìjọ yẹn ni ọjọ́ tí sójà àti DSS kọ́kọ́ attempt láti gbé olóyè Sunday Igboho ìyẹn ní Guru Maraji nìbàdàn. síbẹ̀síbẹ̀ ńkọ́ adélé Gani olóyè Sunday Igboho sì tọrọ àtìlẹ́yìn ààrẹ ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ká yọ ìran Yorùbá kúrò ní oko ẹrú. mọ́jọ́ lọ́mọ òun wẹ̀yìn rẹ ni Gani ṣe akó mbẹ̀tọ́ dá yẹ̀yẹ́ lẹ̀ ọwá ń polóyè Sunday Igboho lẹ́ńtàtínà. ó jẹ́ ń kọ́kọ́ gba bí ìwọlé ẹ jẹ́ ń pẹ́ni tí mo fẹ́ pè ọba ń sọ̀kù ọ̀rọ̀ kó bá wa ṣàlàyé irú èèyàn tí Gani Adams tó jẹ́ ipa tó kó nípínlẹ̀ Ọ̀yọ́ kán wá wò bọ́yá síwájú tó ṣe é tẹ̀lé ní Gani kán wò bọ́yá ẹni ire ní Gani ẹni ibi pàtàkì tí pamọ́ re balùwẹ̀. mo ṣe bá gbogbo ẹ̀yin àlè ulamahu warasatul anbiyahi ẹ̀yin àfáà Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ pátápátá mo ṣe bá yín o ẹ̀yin pásítọ̀ mo ṣe gbà ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ bá dárúkọ yín fún àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Nàìjíríà kan ń gbọ́ yín. ẹ káàárọ̀ olóòtú mo kí gbogbo ọmọ Nàìjíríà kó pápá àti ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ orúkọ tèmi ní kọ́mi Bashiru Ògúntúlá tí mo jẹ́ alága OPC ìpẹ́ra ní abẹ́ kọ́fíìsì ìlú abákan náà tí mo jẹ́ akójàmílétí fún gbogbo OPC ní àní Ọ̀yọ́ state ẹ kú ètò. ẹ ṣé mo dúpẹ́. àwọn ọ̀rọ̀ kan ní ti ń tawọ́ tasẹ̀ nù mí tí mo sì fẹ́ ìyànnànà lórí ẹ̀. àbáwọn àgbàbọ̀ wọn ní ẹnu oníkànlá tí gbọ́ pọ̀n ó tó ṣe bí òwe ẹ má bínú. torí wípé ẹni tí nǹkan bá ṣẹlẹ̀ sí gangan ńlọ yẹ kéèyàn gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ táwọn àgbà fi ní ẹni bá mojú oògùn nípa bìnírè. ó sì dá mi lójú pé ẹ mọ Gani Adams dáadáa ìwà aláàbí ọwọ́ rẹ̀ ẹ mọ̀ kí Gani Adams náà sì mọ̀ mí. ó sì mọ̀ yín dáadáa tí ẹ ṣe pé yóò ṣẹ̀ṣẹ̀ tan torchlight ò tó rí yín. wàhálà ìsúná tó lè láì láti yá bó ṣe jẹ́ mi. ẹ dákun ọ̀rọ̀ Ìbà Gani Adams àti ẹ̀gbọ́n wa bàbá wa Rótìmí Olúmọ bó o ló ṣe jẹ́ ẹ bá ń ṣàlàyé fún ọmọ Yorùbá. ẹ ṣe gbogbo ọmọ Yorùbá ní tilé tó kó ìtọ́wà lájọ ní àtìlé gbogbo ìtọ́wà lájọ ẹ̀kẹ́rẹ́ ìkódélé àwa tá a wà nínú àwọn ìbùkún wa nílò àwa alájọjọ àgbẹ̀yìn jẹ́ wá jẹ́kú oṣù rámọ́lánà táwa yìí Ọlọ́run tó láyé tó ní ọrùn kò ní dùn wá ní ládàá rẹ o àdúgbò àwọn ìyá wa náà tọ́jọ́ tí mo sì nígbà tó ló ń fẹ́ gbàgbà wa ó ní ní àsìkò bá náà kálukú wa àwẹ̀ sí Ọlọ́run kọ̀ wá ní dáládà ní ìdádúrà láìyọ́ gbà ní. ní kókó díẹ̀ tí mo kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ nínú mi pẹ̀lú bí ẹ ṣe pè mí yìí tó ibi ni pé ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ti ń lọ ṣùgbọ́n mo sọ nínú ọ̀kọ̀ kan tí mo sọ níwájú mo ní ẹ̀yìn òkè sábà sọ̀rọ̀ tọ́ọ̀bà ní fáàtì lọ́wọ́ ǹjẹ́ mo ní fáàtì ní yẹn ló jẹ́ kí n sọ̀rọ̀ tó jọba ní kọ́ba fi dé ń sọ̀rọ̀ tó o bá ń parọ́ ọ̀rọ̀ rí mi lẹ́ni fáàtì mọ́ lójú ọ̀rọ̀ ara ìjìkọ̀yà tó ní ti dé nìyẹn kí ní òtò sọ irọ́ nípa èmi bẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ní àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ sọ́ńdẹ̀ ni pé lórí ọ̀rọ̀ Olúmọ kọ́méjì Olúmọ àti Gani Adams ọ̀rẹ́ kọ́kọ́ ìfẹ́sọ̀ kan lórí àwọn èèyàn náà ní tí a sọ wípé Gani Adams ló lé Olúmọ Gani Adams ló lé Olúmọ Gani Adams ló lé Olúmọ Olúmọ lọ sọ wípé nígbà tí ọ̀rọ̀ owó ṣẹlẹ̀ kí ẹ sọ pé Olúmọ gba taswadi lẹ́nu àpẹ̀lú jíìpù lọ́wọ́ Tinubu so wọ́n wá bẹ̀rẹ̀ sí í ṣe ìwádìí ẹ̀ títí àti ń gbọ́rọ̀ yẹn ó ti tó bí ọjọ́ mélòó ọjọ́ mẹ́ta kan Olúmọ tó lọ sí kù wọ́n tó búra wá gán tó lọ sí kù ọ̀gá ẹ fa ní evidence tí ẹni fi gbowó ṣe transaction ni o káàṣì ni wọ́n gbóná yẹn ní ẹnìkan ni o ọ̀gá òrìdà yẹn so tàbí ẹ̀ ń jẹ́ ọ̀gá wo nìyẹn ṣe Gani Adams ní orí ìdáhùn.
wọn ò Gani Adams kò rí ìdáhùn kankan tá a lọ sí Èkó tí mo wà ń bẹ̀ àwọn díẹ̀ mo wà ń bẹ̀ mo wà níbẹ̀ even though gan gbà tí a wà lẹ́kọ̀ọ́ tí oníkálukú náà wọ́n pẹ̀tọ́ kábíyèsí bàbá lórí ọ̀rọ̀ tẹ sọ yìí àwọn èèyàn ní ẹjọ́ jẹ́ káwọn èèyàn kì í níbẹ̀ sọ pé lórí ọ̀rọ̀ búra ààrẹ ní gbàgbé lórí ọ̀rọ̀ búra wọ́n wá náwó sí bàbá kan lẹ́jú chairman ní national nígbà ìwọ pé wọ́n pọ̀ pé ọgbà ẹ̀rọ wọ́n pọ̀ sí meeting àbí wọn pọ̀ ìyẹn ọ̀jẹ̀mú tó ń jẹ lọ́wọ́ torí wọ́n ti sàbàmì ta nígbà yẹn wọ́n jẹ́ ìṣẹ̀mú sí ìgbẹ́ni ọwọ́ ẹ̀ báyìí láti wá parí meeting yẹn oyin wọ́n pé àbí wọn pè yẹn yà wọ́n pe òun wọ́n pe ìyẹn pẹ́pẹ́ sí ìgbàgbé ọba àṣà ó ní ìbá wọn sí nígbà wọ́n wá di meeting tó wá tẹ̀lé ẹ̀tọ́ wá jẹ́ lọ sí chairman ti Ọ̀yọ́ state wọ́n dẹ̀ máa ní meeting kan tí wọ́n ṣe níjọ́ kẹjọ ìyẹn wá dé report pé nínú Ọ̀yọ́ sí nínà Ọ̀yọ́ state kò fara rọ kí ló ṣẹlẹ̀ ẹgbẹ́ dáwọ̀ ẹgbẹ́ ìjọba department wa tó tòótọ́ ni ààrẹ ní tòótọ́ ni Olúmọ pè ní wípé àwọn jọ fẹ́ ṣe meeting kan tí a pè ní sí meeting kan tí Tinubu ti fún mi lówó mo fi ọba tó náà mo fi búra inú àwẹ̀ ni mo wà yìí ti bá pọ́n lọ́mọ gbá àwẹ̀ mi bàbá yẹn ó ní àwọn ìjíjí wọn pè mí náà rí ọmọ àyọ̀ wà tó bá yín wà yá ó ní Olúmọ òpè ní ibi tí ìwòsàn Ọlọ́run wà ń bẹ́ o lórí ìbúra Olúmọ òpè ní wọn pè mí sí meeting kankan o ó ṣùgbọ́n ó nìyẹn wá ní ẹjọ́ wájú ẹ̀lẹ́ tí a máa tọ̀rẹ́ tí wá ní wọ́n gbà tá a rẹ wá sọ fún yín tó wá gbé dìde oníṣẹ́ wà lójú gbogbo wà já rẹ páàrẹ pẹ́ lọ́la rẹ pa ní àṣọ bẹ́ẹ̀ náà ni mo fi ọba tẹ̀lé mo fi búra ara wọn tá a ṣe sọ nọ́ọ̀sì tó wà pẹ̀lú Gani ní iṣẹ́ tí mo òdodo lórí ọ̀rọ̀ owó tá a wá sọ Olúmọ wá ń jẹ́ pé ó dìgbà tí Gani àgbà tó mú ẹ̀rí wá wípé òun gba owó kó tó lè padà sí lẹ́gbẹ́ pé àìjẹ́bẹ́ ọ̀gá tí ọba ń tẹ̀lé tí ọba ti gbàgbọ́ nínú ẹ̀ka tó àìkọ́ bá máa mọ̀ tó bá sọ fún mi pètò Olúmọ lórí ipò tó wà yẹn o lọ́gbọ́ yẹ̀bà fún wa o tẹ́lẹ̀ mi ọ̀bọ̀ ọbẹ̀ o ó lọ́tẹ̀ ọlọ́run pátákì ìjẹba fún ìyá sára ní ilé ìlúkẹ́ tó fẹ́ ní ẹgbẹ́ olóyìnké náà ni. so Olúwa wa nígbà Olúmọdé lọ́dẹ̀ ló bí tàbí mẹ́rin pọ́ǹchì gbé tìbú gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tí bàtí bí mẹ́rin ló gbé pé nígbà tí Gani àbá tó rí ẹ̀rí pé mo gba owó àgbẹ̀ ìdíjọ́ ìjọba ara àti àwọn ìnáwó àmì ẹgbẹ́ ọdún tó ṣe wípé ẹni tó bá tí wọ́n bá gba owó tẹ bá ti rí ẹ̀rí ẹ̀mú jáde màá máa bá yín ṣe lọ àbí ìdájọ́ tó bá kẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti rí jáde èmi àti yín àlè ìjọ ṣe mọ́. ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ ti Olóbì níbi ọmọ fi ọba tó lẹ́nu fi pè mí ní bàbá àsìkò fọ́mísàn gbogbo ẹjọ́ jẹ́ alága ní Ọ̀yọ́ sí wọ́n pè mí ní àárọ̀ ọjọ́ náà mo tún fi ọjọ́ tí èmi nìkan tí ó tó kí nìkan nínú sàárè mo fi ń búra. Olúmọ ní tàṣí ọ̀gá máa sọ wípé gbogbo alága pátápátá iṣẹ́ òbí ni ká ṣiṣẹ́ kó tí wọ́n bá parọ́ tí wọ́n bá parọ́ sí bẹ́ẹ̀ ni tí wọ́n bá parọ́ kí n sùn ní àgbàrá ẹ̀jẹ̀ ṣùgbọ́n tí n bá ti parọ́ kò ní rí bẹ́ẹ̀ mo wá ní kẹlẹ̀ pé òdìbò ìwádìí fẹ́ẹ́ ẹnìkan bẹ mo kọ́ bẹ ní ẹ láṣìírí nígbà mo kọ́ pé ẹnìyẹn náà tí ẹ ń já national union lẹ́nìyẹn náà nígbà mo alága nìyẹn náà jẹ mo kọ́ bẹ ní ẹ̀sìn mo á pè é ní kábàáyé ni wọ́n máa sọ wípé ká ṣe yẹn bá ṣí má sọ fẹ́ nìkan kan o dábàá pé tí ní dúdú wá wọlé ojú olùfẹ́ máa ìbọn bẹ̀rẹ̀ eléyìí sọ pé tó ṣe national union ojú olùfẹ́ kí wọ́n máa fi yọ mo fi aṣọ anything tó ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àtàlí pẹ̀lú gbogbo ọwọ́ ògbà owó láti pull out pé ẹ tó bá jẹ́ ọ̀gá rẹ̀ tí wọ́n bá gbọ́ ọmọ ọ̀gá rẹ̀ tó bá sọ wípé kọ̀ọ̀kan yóò padà kan wọ́n náà lórí kúrò ní àwọn ní yíbù lórí àwọn yíbù nàbí tó bá máa lọ tó bá àwọn àfáà ni wọ́n fi Ọlọ́run mọ̀ wá àwọn àfáà ni wọ́n fi ànábì mọ̀ wá àwọn ànábì náà fi Ọlọ́run mọ̀ wá tí wọ́n bá ti bá àwọn àfáà àní mọ́ tí ń jọ́ lọ́run tí wọ́n bá ti máa sọ pé títí Olúmọ báwo táwa sì ń tẹ̀lé tá a nígbàgbọ́ nínú rẹ̀ o Ọlọ́run kan ṣùgbọ́n a nígbàgbọ́ níwọ̀nba nínú rẹ̀ tá a sì ń tẹ̀lé kárí pé àbàdà ẹ̀dá ilé rẹ̀ tẹ́nìkan bá wá sọ tó bá lọ sọ̀rọ̀ ìjà pé wọ́n lé wọn kó lè gbẹ nínú ọ̀rọ̀ tí ọ̀dà nìyẹn bàbá dẹ̀ bẹ̀rẹ̀ ká máa bẹ̀rù Ọlọ́run ká dẹ̀ máa bẹ̀rù tó ìṣẹ̀dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. èèyàn kàn lè lé kó nú ẹgbẹ́ láìsàdìẹ. so ó pull out bí mo dẹ̀ ṣe sọ nígbà kan nítòsí state náà aládé ṣàwẹ̀ ìyẹn náà sọ pé ó dìgbà tí Gani àgbà tó mú ẹ̀rí wá ipò bàbá sábìlẹ̀ náírà ìgbéga ìtẹ́jọ́ jẹ́ ọ̀gá mọ́nítọ̀ ìyẹn ní Lagos state ìyẹn náà bẹ́ẹ̀ sọ fún àwọn mẹ́ta bẹ́ẹ̀ ní ẹ̀dá ìtì wọ́n ní mẹ́rin wá ọkẹ́ sí Tinubu ń bẹ láyé ọ̀rọ̀ tí mo sọ yìí ó ẹ lọ ṣe ìwádìí lọ́dọ̀ Olúgbọ́n tí lè gbọ́n ọlọ́yin kárí bàbá pẹ́ ọba Olúgbọ́n tí lè gbọ́n àjọjọ wọn lórí ọ̀rọ̀ bí ẹ bá wà bí ọ̀gá tẹ́tò òótọ́ ni Olúmọ gba owó kẹ́kẹ́ káfọ́ alẹ́ rí Olúgbọ́n pé Gani àdàǹgbà yẹn yàrá ní ọ̀rọ̀ ẹgbẹ́ mi ní àtọ̀tẹ̀ sí dání pé kọ́tẹ̀ sí ẹgbẹ́ ìjọba lọ́ba náà bẹ̀ yẹn ní olódùnmí náà ìwọ́n tọ́pá máwọn ẹgbẹ́ rẹ̀ ti gbà òyìn ló yá àpérò abáni ní òwà yìí tá a bá gba wà ní ẹ̀rọ Tinubu ọ̀fẹ́ nìkan ni Ọlọ́run àti Ọọ̀ni làwọn jọ ń kọjú ní south west Tinubu tó ń bá gba wà lórí àpérò abáni kò ní ilé wá wá ayọ̀ jẹ́ bákan náà lọ bí bá sọ̀rọ̀ Ọ̀yọ́ àjọ́dọ̀ bá sọ̀rọ̀ náà àfẹ́ kíkiri kò di yẹlẹyẹlẹ ọmọ Yorùbá jẹ́ káde ìwọ ọjọ́ yẹra wa ẹ bá wa bí ọ̀gá tí nǹkan kan níbà ń bẹ́ẹ̀ kí wọ́n sọ pé Olúmọ ṣe
ìṣètì náà ó ní bàbá Basọ̀run ní ìsìn Nàìjíríà mo tún dáadáa àárín ìkẹta gbọ́ lórí rẹ̀ nǹkan tá a kẹ́gbọ́ ni pé ẹ ló máa fi wá kọ́dínétọ̀ mi àmì òkìtà ẹgbẹ́ bá ní àbí àlọ́ dájọ́ ẹgbẹ́ tí ọjọ́ ti ní ìpẹ̀rẹ̀ àtàfin bá bọ̀ ní wádẹ́ dùn ọ̀pọ̀lọpọ̀ tó dáadáa dé kọ́ wọ́n tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ nú mú ọ̀pọ̀lọpọ̀ tó padà sínú ẹgbẹ́ yìí wọ́n padà bá nítorí ìfúnpẹ̀pẹ̀ síbẹ̀ ní àdàn tó ń fún Olúmọ mo wá pé tí ó ń gbà tí wọ́n bá dé mítìn owó bíi mẹ́ta ẹ̀dáwó wọn nítorí wọn ti pọ̀ jù ṣé gbogbo kẹ́ ẹ tó lọ jìnnà ń bẹ̀ wọ́n torí àwọn ọ̀rọ̀ kan tẹ́ ẹ bá gbọ́ fọ́nrán ọ̀rọ̀ kan tí Gani Adams ṣe bọ́ta ó ní kò sí ẹgbẹ́ tó ń dálẹ̀ tó ń gba ṣíṣì lọ́wọ́ wọn rí tàbí tó ń gbé bùkátà kankan lé wọn lórí rí. ẹ jẹ́ kí n já yín sí nǹkan kan mo fẹ́ sọ fún yín nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kàńpé káàkiri wípé Ọ̀yọ́ sì tí wọ́n ṣe dáadáa kẹ̀kẹ́ ló jẹ́ kí wọ́n yọ wọn ìjọba ṣe dáadáa tó ló ṣe má gbà wọ́ọ̀dù kò sí ọdún kan tí Olúmọ gbà wọ́ọ̀dù yìí bá a bá dẹ̀ fẹ́ gbé owó ọdẹ ẹni kò dẹ̀ ṣe owó táàkì ń dáńgbẹ̀dẹ̀ pé bàbá tí wàá dé ní tòun àlò nígbà àmọ́ kọ́kọ́ ọmọ ẹgbẹ́ owó ní pé àwọn agẹ́tí àwọn adájọ́ alága àti ẹ̀yẹ fẹ́ wájú àwọn ọmọ ẹgbẹ́ owó ẹ̀yìn òkè ẹ̀yìn kankan mú wá wàá mọ̀ sọ́mọ́ ní àfẹ́rẹ́gbẹ́ tá à ń ṣe yìí kó kálukọ́ ọkàwé ọlọ́ bá pọ̀ pé owó ni ń bọ́ lọ́ndẹ̀ wá ṣe ń gbà pé àjẹ̀tí wá rí gẹ́rẹ́ àti pé tó wọ́n fẹ́ káàkiri wà lábàtí tó wà parọ́mà nígbà náà àti bá dé bàdàn ní òní èmi máa lọ gbóúnjẹ fún ẹ lóòótẹ́ èmi dáadáa ìmọ̀ àlọ́ gbóúnjẹ tá òtítọ́ àwọn àjẹ lọ́dọ̀ ayáde àlójú ẹsẹ̀ máa gbà wà mọ́yàbá ẹni ó lè yàtọ̀ sí oúnjẹ táwọn ẹ̀tọ́ lè jà wá náà láti pẹ́pẹ́ inú ìgbọ́tẹ̀ tí bẹ́ẹ̀ ni bá dé sí pẹ́pẹ́ inú Ìbàdàn náà ti bá ní ní tí wọ́n bá yín sọ̀rọ̀ yìí àwa mẹ́ta ládàáwọ̀ oúnjẹ yẹn ó jẹ́ lókà gọ̀ mẹ́ta àlàní kúlódò tọ́jú alága náà tù gàrí mọ́súdì tọ́jú alága náà tí mo jẹ́ alága náà tù àwọn èmi gẹ́gẹ́ ni mo wá gbé lọ sí òtẹ́ owó tẹ̀ tá àná bí 500,000 owó tẹ̀ tá a máa ń sẹ́ nígbà tá a bá fẹ́ ṣúùtì dídú ẹ̀ka bẹ́ẹ̀ ni ẹ fọwọ́ balẹ̀ gbọ́ mi nígbà bá a tó àṣẹ kúta àwọn ẹ̀tọ́ lè jì tọ̀ tí mo sọ tó bá dàbí rọ ẹ lọ sí grace hotel tá a bá yà ní ààrẹ hotel tó wọ̀ tó kọjú sí àwọn yẹn àti lọ́ọ̀dì sílẹ̀ ni ẹ lọ sọ pé ẹ lọ sí kápẹ́tì bá kọ̀ fún owó tá a ti máa san owó hotel olóyún 200,000 naira ìṣèjì hotel tó wà ní nice hotel tá a bá kọjá ààrẹ tá a bá fẹ́ gun bí ìjáwó lọ́wọ́ nice hotel yẹn ẹgbẹ́ náà ní parọ́ fún yín ìṣèjì hotel tó wà ní ìyá àríwá ìṣèjì ọ̀gá náà tó bá ti pé mọ̀súrù ẹ̀yá àrà mọ̀súrù ẹ̀yá ó lè fi nǹkan ẹ̀mí àwọn ọ̀sọ̀ ìpètò tó tẹ́ bá jẹ́ bí 500,000 àti 400,000 lónìí Olúmọ nǹkan kan náà jọ ní wá ẹ̀mú bí 200,000 ẹ̀mú bí 200,000 wá ọ̀rọ̀ tí mo sọ lẹ́lẹ́rìí ṣùgbọ́n nígbà tí wàá kọ́ ẹ̀ka àwọn èèyàn wa ìpẹ́ Olúmọ gbowó ẹni wọn ò lé Olúmọ kúnlẹ̀ jẹ́ Olúmọ plus ní pé ọ̀gá tí mò ń tẹ̀lé tí ó bá tẹ̀lé ìgbà tó bá rí nǹkan tó bá parọ́ mọ́ ni tó parọ́ gidi ìlọ́gbà ẹ̀mọ́ Tinubu ọ̀sìn Tinubu ń bẹ láyé òkè àtọkùn wọ́n ní pé ẹnìkan sọ pé ẹ fi mi lówó mọ́lẹ́ ẹ fi mi lówó tẹ ẹ bá dẹ̀ fi mi lówó tó tọ́ mọ́ aṣọ káàkiri ẹ mẹ́fídẹ́ǹsì wa ẹ mú rìsíptì wa. ẹ mẹ́fídẹ́ǹsì wa ààrẹ fídẹ́ǹsì nǹkan tá a kẹ́tù gbọ́ padà ní pàtàkì prógámù kan ní mọ́tò ẹni pé àwọn ẹ̀ka èèyàn oníròyìn ẹ máa kọ́ bọ̀ yẹn lọ fún ààrẹ àtẹ̀gbọ́ pé ẹni dáadáa ẹ̀gbọ́n náà kọ̀tẹ̀sì bí káàní pé kọ̀tẹ̀sì agbára kọ̀tẹ̀sì kò dìbò fún kí láfẹ́ kí là ń bá lọ kí là ń bá bọ̀ tó ní kò dìjà wàhálà kò dìjà ní o sọ pé kì í ṣe ní tì ìdí ẹgbẹ́ bá pépè mí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ṣe pé tí wọ́n sọ̀rọ̀ burúkú tí wọ́n fi ránṣẹ́ sí wa gbọ́dọ̀ kẹ́ni mo máa dá fún wọn màá ní tó bá ṣe wí pé Olúmọ bá gba owó lọ́wọ́ Tinubu àwọn tí wọ́n bá jẹ ṣáàṣì tí wọ́n yìí tàbí ọba gba mọ́tò lọ́wọ́ rẹ̀ gbogbo ìgbésẹ̀ ẹ̀ṣẹ̀ pátápátá ibi tìǹà ni ó sì máa mú gbogbo wa pátápátá tó bá ti tọ̀rẹ̀ alápọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ tó bá ṣe wí pé tòótọ́ bá ní táìpé irọ́ la bá pa mọ́jà ní àjà tó ní ká dìbò gbówó kì gbogbo ìpètè ìṣẹ̀fà pàtàkì ṣùgbọ́n tí ó bá rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ fún ti di tìran yín tá a bá parọ́ ọmọ tó ẹgbẹ́ nǹkan tó bá ṣe pé pé irọ́ ló bá pamọ́ wa yóò sì máa rí bẹ́ẹ̀ ó ga bí wọ́n máa sọ̀tọ̀ fún. comrade nínú ìwádìí tèmi ṣe personally mo rí i wípé kò sẹ́ni ṣe Gani lóore tó jèrè Gani kódà mo ṣèwádìí yẹn débi pé wọ́n ní mọ́tò àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ ló ń gbèsè ayé rẹ̀ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí náà ti gbé mọ́tò ń fún un pé kódà ẹni ó gbé mọ́tò ń fún un gan-an ó fi ibi sóńtọ̀ ni wọ́n tún wá nígbà kan tí Michael Kiro ti ń wá Gani lẹ́kọ̀ọ́ wọ́n lẹ́yìn yìí gan tí wọ́n bá sọ̀rọ̀ yìí gan ẹwà náà tó ṣagbátẹrù bẹ́ẹ̀ ṣe gbé sá tẹ́ ẹ gbé lọ sí ọ̀dọ̀ bàbá wa Sílé nílérò wọ́n lọ́mọ bàbá Sílé lérò tí ọgbà sọ́dọ̀ ńgbà náà tó ṣe kùrùkẹrẹ gbogbo ẹ̀ wọ́n ní pé kọjọ jà kọjọ wà ọ̀dàlẹ̀ ní Gani tó fi frustrate ẹni kò nu ẹgbẹ́ ṣé lóòótọ́ ni.
atọ́kùn nínú gbogbo nǹkan tí ẹ ní pátápátá ó ṣe jẹ́ náà nìyẹn ṣùgbọ́n mi ní kí ọwọ́ bọ̀ jù bẹ́ẹ̀ lọ bí tí ẹ sọ yẹn náà ni torí sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n máa ń sọ ọ̀rọ̀ ni ṣùgbọ́n ìwádìí tẹ́ ẹ ṣe yẹn bó ṣe rí náà nìyẹn kó dẹ̀ kọ́ kí dáadáa kọ́dà bẹ́ẹ̀ yẹn àti lájà bá kì móhùn lóhùn ayọ̀dẹ̀ ní ọkọ̀ òun wà lẹ́nu ìwádìí tẹ́ ẹ ṣe bó ṣe jẹ́ ní òní parọ́mọ́ yẹn náà kó la fẹ́ parọ́mọ́ ra wá fún ẹjọ́ bá parọ́mọ́ pé kó fi lọ ṣiṣẹ́ bóyá yóò jò lórí ẹ lọ́jọ́ wájú wọ́n ṣe jẹ́ nìyẹn. ìka tó tún sáré wá sí mi lọ́kàn ẹ gbá wa onírúkùnrin ṣáájú kíní kàìbó wọn ṣe máa ń pè ní. nítorí inú ọ̀rọ̀ tí Gani máa ń sọ yóò náà ti ń bẹ lẹ́yìn òun kíní kan wọ́n ń gbádùn ní bí ìranú ṣúgà pẹ̀lú gbogbo owó tẹ̀ǹdá fún Gani tí ń kó lọ. ǹjọ́ wọ́n ní ìgbà kan wà tó yẹ pé ìkan nínú ọmọ ẹgbẹ́ tó jẹ́ ògbóǹtarìgì wọ́n ló ṣàìsàn débi pé Gani sọ fún mọ̀lẹ́bí rẹ̀ pé ẹ má wọrí o èmi ó sanwó gbogbo hospital gbogbo àìsàn tí ń ṣèwọ̀n ń bàyín mójútó. wọ́n ní lẹ́yìn tí Gani kú òun bẹ́ẹ̀ tán báyìí wọ́n ní bá láyé lu fóònù pa ní òbí kan ní o pé lédè kan kò ságbé kọ́ọ̀lù wọn mo ní kò lè rí bẹ́ẹ̀. nǹkan báwọn gbọ́dọ̀ máa jẹ́ kí á ti jàrí ọ̀nà káká òfò mo sì mọ̀ pé ní ọba ń tàn mọ́lẹ̀ sí. ṣe rí bí bó ṣe jẹ́ ìjọba fún lẹ́sì díẹ̀ lórí ọ̀rọ̀ ilé tí tẹ̀ sọ yẹn torí bí pé ọmọ ń bà mí nínú jẹ́ tó jẹ́ tinú Ìbàdàn ọmọ ń bà mí nínú jẹ́ inú mi dùn pẹ̀lú bẹ́ẹ̀ sísọ ẹni tó jẹ́ ọ̀rẹ́dẹ́rẹ́ tó jẹ́ bí adé tòótọ́ current ìdí ní pé tó jẹ́ ṣe tẹ̀sọ̀rọ̀ wa òjì ọ̀pọ̀lọpọ̀ mọ̀ dáadáa inú fánà ní ọ̀gá ni ó sì kì í sì ti tòótọ́ lẹ́yìn ìgbìyànjú pé àwọn owó káàkiri ìyàwó wọn wọ́n pe Gani Adams ẹ dákun ẹ bá wọn yàn ló ti ẹgbẹ́ òfin lọ sí ilé tì láti bẹ̀rẹ̀ mọ́tọ́rọ̀ owó torí àṣẹyẹ ni ẹ kúlé lórí àwọn ọmọ dáṣepọ̀ ní àárín kẹta ń gbàlá pé kò àárín kẹta ní ṣe tí a ti àrígidí bọ̀ ká lọ sí prógámù kẹjọ tó ti fẹ́ ní sáwa ìyẹn pẹ̀lú nísà níbi ìjàmbá nígbà yẹn àti prógámù Gani Adams lọ síwájú tí ó adẹ̀fẹ́ dé tó dé làjẹ́ ní tátà ló kú ọ̀pọ̀lọpọ̀ ọmọ nísà níbi ìjàmbá yà máa pè ní sàlámàpì ogun ọ̀rọ̀ ẹ̀rọ tó ní ti dìrẹ́ tí a máa nu wa ọlá kò sí ẹ̀tọ́ kankan láti national tèmi láti ẹ̀wà tèmi láti adé nìyẹn náà tó ti kú lẹ̀ kò sẹ́tọ̀ fẹ́ tó yá ìyàwó àwọn èèyàn wọn ti eléyìí ẹgbọ́n rẹ̀ gba 200,000 fún wọn ẹ mọ́ ọmọ wa ká fún mi tàbí tí ẹ ní wọn ní òṣàtà bá ń ṣe tí ọba gbé nítorí kan sáà ẹ ọ̀pọ̀lọpọ̀ wà sọ wọn fún kọ Gani mú wọn fi kọ Gani méjì wọn ẹ tó kọ bàbá rẹ̀ bàdá ọ̀rọ̀ kò fún fún ọkọ̀ ìlú méjì mo ló kọ mo ló kì í ní Ìbàdàn ní Ìbàdàn bàbá mi Ìbàdàn kí àná ọmọ ògùtùlà ní ní aláfáà ni wọ́n ti bí ìyá mi bàbá mi fi ọmọ ògùtùlà lọ́jọ́ ní alẹ́ àlòkù àtúnilé káre mi so tẹ̀wọ́dà sáàbì kò sí nǹkan tá a fẹ́ rí gbà nípa ìpè kìíní tó o bá sọ pé ọba bẹ́ẹ̀ sì yàtọ̀ tó o bá ti ṣe sí ọdẹ tàbí kan mú iṣẹ́ tó ń ṣe kó lọ́ máa dá bẹ́ẹ̀ tó o lè rẹ̀líváǹtì. pé báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá ti fún ọbẹ̀ ní alákà àwọn olóògbé náà ní alákàbàjẹ́ lọ bàbá àtà wọn lọ gbowó tàfà ó lè dànù ayọ̀ Ògbómọ̀ṣọ́ ó lè dànù àjọ láti fúlà sùkúrò tiẹ̀ ní tọ́jọ́ náà national deputy náà káyọ̀tì vice president ní ọ́fíìsì náà ó fúlà sí ibi tẹ́mi rí iye òkùnkùn lọ́pàá ayé rẹ èmi ò ṣẹgbẹ́ ilé ìmọ̀ ibi ọdún mẹ́fà sí ọdún méjì àwa fi ṣèyẹn ní pé òṣèké ni a tún padà lọ bí náà ibi tẹ́mi rí iṣẹ́ kò sí nǹkan kan bẹ̀ táwọn àmọ́ ìpèjì ọ̀làwọn náà wà padà lọ bá nígbà tó ju ti àná ti là ọlọ́kùnrin ṣẹ́gbà sínú òkun àtọkùn ojú òní tí. kí n tó yọ̀ǹda yín pé kẹ́ ẹ máa lọ torí nítorí padà máa gbé yín wá n bá ń purọ́ fúnra mi lógun ó gbé yín torí kò sí wàhálà iṣẹ́ ààrẹ Gani Adams ó ti sọ̀kò sórùlé ó sì ti dandan kó gbóhùn onílé àwọn ọmọ Yorùbá gbọ́dọ̀ mọ̀ pé Gani ò nífẹ̀ẹ́ ìran Yorùbá ìfi owó ló ní kò fi ibì kankan fẹ́ràn ìran Yorùbá because ẹni tó bá jẹ́ ààrẹ ẹgbẹ́ kan tó jẹ́ ààrẹ ẹgbẹ́ tí ìgbáyé gbádùn ọmọ ẹgbẹ́ yẹn tí ó bá sí lọ́kàn àyà rẹ tó jẹ́ pé n tó wà áfítà náà ni pé ẹ sá máa mówó wá ẹ máa mówó wá ẹ máa mówó wá tẹ́ bá sì wò dáadáa wọ́n láwọn làwọn dá IPU àbí nǹkan sílẹ̀ nílùú èbó máa là ń dálẹ̀ wọ́n láwọn èègbowó lórí wọn èmi gan sì lẹ́fídẹ́ǹsì báwọn èèyàn ṣe ń san dọ́là ọ̀bọ̀n dọ́là fún wọn àmọ́ àwọn nu àṣetánì nù torí mi ò ní Ọlọ́run lọ. mo wá ṣe ìwádìí lórí pé tó ní mọ̀ pé súnmọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò gan ó mọ̀ pé súnmọ́ bí sọ̀rùn ni mo ṣe ìwádìí lórí ọ̀pá tí bàbá mi ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí kẹta ọmọ ikú tí kú ọ̀gbọ́dọ̀ pa ọmọ àrùn tárùn ọ̀gbọ́dọ̀ sí ọmọ àdábálẹ̀ ọmọ àfòmọ́ òde ikú tí pọ ọmọ tíya rẹ̀ bú sẹ́kùn àrùn tí sọ ọmọ tíya rẹ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀
àràmọ́kà tí dún tòjò tẹ̀rùn kọ́lọ́mọ bá wa ṣe àlékún òkẹ́ fún bàbá lórí àjà tán wà. Mo gbọ́ pé ọ̀pá tán fún ààrẹ Gani, mo gbọ́ pé airport ló wà. Mo gbọ́ wípé kápẹ́ńtà kan náà ní ọba wọn rọ tọwọ́ wọn tó ń gbé kí tí ń jàn mọ́lẹ̀ kí bóyá ni òjé wọn láṣẹ lẹ́nu mọ́, bóyá lọ́jáyé wọn máa dàbí kẹ̀kẹ́ kàkà kọ́ lọ wájú ń ṣe ni chain rẹ̀ ti já tí wá ń fà ẹ̀yìn. Ṣé lóòótọ́ ni wípé ńgbà tí wọ́n ń lọ sí Germany tán láwọn ń lọ ṣe tutù wọn náà fẹ́ gbé tutù lọ Germany pé wọ́n bàbá ẹ̀yin o ẹ̀ ní lè gbé ọ̀pẹ ẹlẹ́sìn rìn tẹ́ ń gbé bọ̀ ẹ̀ ní lè gbé wọ Germany o. Wọ́n bá gbà á lẹ̀ lọ́wọ́ wọn ní airport pé tẹ́ bá ti ń bọ̀ bóyá kẹ́ ẹ wá mú ọ̀pá, àmọ́ ìgbà tán ń bọ̀ ìtìjú wọn ò lè jẹ́ kí bàbá ó dúró ní airport láti mọ́pá ẹ pé wọ́n kàn ní kí kápẹ́ńtà sáré bá wọn kan ìkànnì. Ṣé lóòótọ́ ni? Olóòtú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tẹ́ sọ mí ní ẹ má bínú mi ní sọ pé tòótọ́ ni àbírọ́ ni nínú rẹ̀ pé ọgbọ̀gbọ̀ ọmọ Nàìjíríà náà gẹ́gẹ́ bí ìwádìí táwọn oníròyìn ṣe lórí tó bá jẹ́ tòótọ́ lọ́rọ̀ dáadáa oníròyìn náà àgbọ̀gbọ̀ ọmọ Nàìjíríà náà ń gbọ́ tó bá jẹ́ pẹ̀tẹ́ náà ń gbọ́ ṣùgbọ́n mo mọ̀ pé ìwà tí òun ní kálukú bá ń wù ni ó máa tẹ̀lé ẹnì kò sí ní ìfídẹ́ni wà yìí máa rú ni ṣètì ìwádìí tẹ̀sí yẹn lọ tẹ̀sí lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí lọ́mọ Nàìjíríà náà ń ṣe ó ṣe bó ṣàwọn nígbà tó ọmọ Nàìjíríà tí wọ́n bá rí àfẹnugba àwọn diaspora tí wọ́n ní àbúrò tí kálukú náà tí wọ́n bá rí pé ní ìkíní yìí òótọ́ ni àbúrò ni wọ́n kálukú náà mọ òdodo ṣùgbọ́n ẹni tí ń kúrọ́ mọ̀ ẹni tí ọjà ni ọ̀tá rẹ̀ o lórí yẹn lórí ọ̀pá àwọn ẹ̀rọ pàtọ́kùn ẹ̀yọ̀ǹda mi lórí àyè. Ó ti yé mi ṣe é mọ̀ páwa ọmọ èṣù làwa lọ́ràn yàn èṣù àwẹ̀lé lẹ́yìn bá lọ di kíní kan lọ pé rí ti àwa náà lọ fẹjọ́ rẹ̀ sùn di èṣù. Àwọn ìyá ẹlẹ́sìn nìkan Gani máa ń kó jọjọ́ mọ́ ni wọ́n máa lu sẹ́rẹ́ gbogbo òyìn ọ̀jẹ̀ wa mọ́ á ti wà ní 21st century. Tí n bá fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó bá kan èmi ni mo lè sọ̀rọ̀ lé lórí. Àyà tí a kàn ṣépè fún ẹni síta ara wọn ni wọ́n ṣépè fún àjẹ́ òní síta yìí wọ́n á mú gbàlẹ̀ tọ́lẹ́tì ọwọ́ àmì kiri rẹ̀rẹ̀rẹ̀ ń ṣépè fúnra rẹ̀. Kò sí bó ṣe fẹ́ sí láyé yìí èmi ò bó ṣe nìyẹn ẹnìkan kò sí bó ṣe fẹ́ràn òlè ẹ̀ṣẹ́pù ògùn kódà kó lónìí jáde tó bá ti lọ ṣíìpù rẹ báyìí irin ṣíìpù gangan ògùn ni àwọn mọ́tò ògùn ni bó lè sáfẹ́ pé ọmọ ògùn láì dá ó lè pé nígbà jáde ní ìsábòsí ní ìṣìnà parọ́ sẹ́mà kó gbọ́ àti sún ẹjọ́ máa ń rìn ní ẹ̀rọ ìtẹ́lẹ̀ sùn lẹ́yìn ogun tún láti lé ní anílé alóko aláfọlá wọn ti bí ìyá mi ẹ ṣeun. ẹyọ kan yìí lẹ́yìn eléyìí wàláì èmi ọkàn tí ẹ̀kọ́ ti fóònù ń yẹn wọn ṣègbésí ayé yín lọ. Ṣé lóòótọ́ ṣé bọ̀dá Gani sọ mari gidi ni. Atọ́kùn mo sọ fún yín pé lórí tí ó bá jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí tó bá kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n tẹ̀gbọ́ ni màá fèsì sí dáadáa fún yín lórí tẹ̀sọ yẹn tẹ̀gbọ́ olóyìn ẹ̀tẹ̀síwájú iwájú yín ìsìnkú ẹ̀dì mọ́mú lóhùn ẹ̀tẹ̀síwájú ọmọdé sọ̀rọ̀. n tó gbàgbé wàláì Gani rò pé bóyá òun ń ságùn sẹ́mi ìrántí wọ́n rántí o mo ti rántí o wọ́n nígbà kan wà tí ààrẹ Gani Adamu tó wá sípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n lẹ́yìn náà wà ní ẹ̀ńtọ́ráàjì ẹ̀jọ dí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Abíọ́dún Olúwaṣèyí Mákindé. Wọ́n ní gómìnà sì san owó pé tọ́ o ẹ kú àlejò tẹ́ ẹ wá ń wá o wọ́n ní mílíọ̀nù yẹn gbé mílíọ̀nù bíi mélòó kan pọ̀n. Wọ́n ní kódà wọ́n láàrin ọ̀nà Kakanfò ó kì í mọ́tò mọ́lẹ̀ ní bàbá arúgbó lọ ẹ dákun ẹ bá yànnà náà sí àgbọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. Ẹ ṣe ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ṣùgbọ́n kankan tọkàn dàbí ẹ pé tí ọ̀tá bá tí ń bá sọ pé mo jókòó pẹ̀lú wọn kó parọ́ ni ṣùgbọ́n èmi náà wà níbi pé àwa náà jókòó ta ṣùgbọ́n nǹkan tí mo kàn mọ́ ni pé àgbà wà náírà láti Èkó àbí ọ̀gá wa wá síbàdàn ọwọ́ síbàdàn bọ́ ẹnìkan pẹ̀lú Ọ̀yọ́ ṣètì owó tí wọlé yìí wà lẹ́yìn àgbà owó tí a kàn gbà ká tó dìbò tí wọ́n ti ránṣẹ́ sí alápèkù wọn gbà ní 400,000 wọn lówó tí ó bì fún wọn lẹ́kọ̀ọ́ wọn afọyọ́ ṣètì ní 400,000 ojú olówó tá a gbà agbọ́wọ́ yẹn báyìí nígbà tá a fẹ́ dìbò ní o pápákọ̀ agbóyè tẹ́lẹ̀ ní ká sì tẹ̀ bóyá gbà tí 400,000 tó bì tí ò wá iṣẹ́ tí wọ́n fún wa torí rìsíìtì yẹn wà lọ́wọ́ wà owó yẹn wà báyìí ṣẹ́ṣẹ́ ní 400,000 ẹ̀sìn àwọn ní owó òbí o báwo pé ṣe 400,000 ní àṣìṣe òbí ètò ìmọ̀ pẹ̀lú rẹ̀ pé lórí ọ̀rọ̀ tí gómìnà àti Gani ṣẹ́bàjọ́ bóyá ṣẹ́ẹ̀kì ni bóyá fẹ́fẹ́ ni àwọn sáré mọ ìyàpáàdé mọ́pọ̀ pẹ̀lú ọmọ àrímọ́nì ọ̀gá èdè ní gómìnà fún yín ṣùgbọ́n àtàmọ́sámọ́ ìpè àgbà wà náírà
tó bá ti wá bá àwa aládùn òtẹ́ẹ̀lì láàfin kó láti mọ́tò bá bàjẹ́ àwa aláàtúnṣe tí a bá ní ìṣòro wa láàfin àìmọye mọ́tò tó ti bàjẹ́. aláàbàṣeyí lọ́mọ ẹrú ẹ̀ ń bọ́ máa lu ẹpẹ mẹ́. ẹ máa gbọ́ àwa àti prógámù kan ní ọ̀nà ìjòkòdó prógámù tá a wá sí lọ́nà ìjòkòdó yẹn mọ́tò ní fọ́ọ̀tì tí mọ́tò bá dùn mọ́tò olúmọ ni Gani ò gbé lọ sí ipò àwa aláṣẹ wà dáwọ mọ́tò yẹn sí tí n bá pa ọkọ lọ mú mi sẹ́ àwa la máa ṣe gbogbo ẹ̀ àwa lọ́gbà àtúndá inú sẹ́ẹ̀tì láti fi dáwọ́ pẹ̀tọ̀ owó mọ́tò ọ̀gá tó bá jẹ́ o wọn ni wọ́n fi 700,000 ní àwa àti òdìyẹ engines mọ́tò kábíyèsí Ọlọ́run. nǹkan mi kankan wà bí wọ́n ti pín gbogbo nǹkan bá wà ń gbọ́ ni pé ọ̀yọ́ olúmọ̀ ṣe dáadáa o ṣe èèyàn ní ṣe dáadáa ní ọgbọ́n tó Gani ká máa sọ lẹ́kọ̀ọ́ ìta ṣé bá gbé lagos tí mo wá o ọ̀yọ́ ṣe àṣọ ní ṣe tí ó wọ́n ti fẹ́ rọ iṣẹ́ yìí gbàngbára nípa ní bẹ́ẹ̀fìtì o ṣé tí ò sí dáadáa máa gbà wọ́ọ̀dù olóòtú bá tó padà kì í gbogbo àwọn ọ̀gá àṣàlẹ̀ tó wà every year máa kó gbà máa fi gbogbo ẹ̀ràn yìí ẹjọ́ sí dáadáa máa gbà wọ́ọ̀dù bí ọ̀yọ́ state ní dábàá ló fẹ́ lagos state tí Gani gẹ́gẹ́ wà ní èkó followed by ọ̀yọ́ state from ọ̀yọ́ state ọ̀ṣun state and gómìnà ní ìjọba àpapọ̀ sí mẹ́ta kàrí bẹ́ẹ̀ náà ní pé ìlara ni kí á pípí ọ̀rẹ́ ìpín tí ó gbó ayé tí ẹ máa rí wọn lọ́nà. ẹ jẹ́ sáré bí yín eléyìí kẹ́ ẹ lè máa lọ torí mọ̀mọ́ fẹ́ gbà àwẹ̀. ìbáṣepọ̀ wo ló wà láàrin yín àtolóyè Sunday Igboho? ẹ ṣe olóòtú ìbáṣepọ̀ tó nípa ọmọ ìyá ni wá ìbáṣepọ̀ tó wà láàrin wa kò sí ìbáṣepọ̀ kankan jù pé asámọ̀pọ̀ mọ̀yà bọ́dà wa ni tó sì nìyẹn gàdá dókítà kékeré ni máa ń pè ní Sunday Igboho lóṣà ní kékeré ni máa ń pè ní àmàṣùgbọ́n gbà pé bẹ́ẹ̀ ẹ̀yàn ọ̀rẹ́dẹ̀ ìdìbò àwọn ṣe ìgbàgbára àwa náà ti tu wa àìdẹ́ ìsìn sọ̀tà ara wa ìgbà tó pọ̀lọpọ̀ sọ pé àwọn kó Sunday Igboho lọ́wọ́ kí Sunday Igboho ṣàyè tàwa náà ti tu wa tó sì mọ̀ wá táwa náà sì mọ̀ wọn kà lówó ìjọba bá rí pé àjọ jókòó mi tọ́lọ́mọ sí Yorùbá àjọ jókòó àbúrọ̀dà mi ò àbúrò mi kankan ọ̀rẹ́ mi ò kà lù jọ́njọ́ ṣe pẹ̀lú ara wọn nìyẹn tó sẹ́ni ká bá tọ́ àṣọ pé àkàn lọ́wọ́ rẹ̀ sọ́n Sunday fẹ́ nìkan lówó mo fi ọba tẹ́lẹ̀ mo fi gbá ní ìbá wà ní àlọ́ olóyè Sunday Igboho mo fi ọba tó ní ẹ̀mí mo fi kóra ní ìbá wà ní àlọ́ olóyè Sunday Igboho orí ọ̀rẹ́ tó sọ yìí ẹ bá sọ pé màá lọ fi Sunday Igboho lọ kó fún ọ ní owó táwọn aráàlú ìgbògbà ní owó òkè ni. alẹ́ mo dúpẹ́ Ọlọ́run tó mi tọ́wọ́ ká jùlọ alẹ́ láìpẹ́ wá sí bí a bá ti bọ́ọ̀lù ọdún wà lẹ́ẹ̀kọ́ kan tó tọ́ba kó gbó nǹkan lé ayé yìí jọ pátápátá tọ́ba tí wàá rò pé ọjọ́ kan bá wọn mọ̀ àgbẹ̀ tó kòtò sèpolé wọn mọ̀ sọ yẹn sí ìyá àmáyé bíntín ẹ jẹ́ ká gbogbo àwọn tó àwọn èèyàn ńláńlá káyékáyé owó tó wá fẹ́ mọ̀ ìjọba tó pé ẹni gbogbo nǹkan tí wọn kábíyèsí wa tí wọ́n gbà kọjá ìjọba sẹ́yìn òtún wá sí fún yàn bí a bá ti rọ́jọ́ ọjọ́ ọkú ó yẹ kéèyàn máa bẹ̀rù Ọlọ́run kéèyàn máa parọ́ máa láìṣẹ̀ kéèyàn máa parọ́ máa láìṣẹ̀ ẹni tó ìṣèjọ kéèyàn máa parọ́ rẹ̀ mọ́ torí kílẹ̀ yẹn fẹ́ níwájú Ọlọ́run ọ̀rọ̀ ọlọ́fẹ́ sọ́wájú Ọlọ́run lọ parọ́ mi tí ó ṣẹ̀ torí àjú wọn. tó bó ṣe jẹ́ nìyẹn lórí ètò ààbò ṣẹ́gbọ́n Ọlọ́run dákun kó bá wa ṣe ìpínlẹ̀ ọ̀rọ̀ tó mú pé. ẹ má ti conclude mo ká ẹ ti fẹ́ conclude mọ́. ọ̀yá mọ̀ gbọ́ yín. ìbéèrè kan ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí lájọ wà ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn ni mí ọmọ ọjà àbá ọmọ ilé ọpẹ́ àgbélé Omiyale ìní mi. ọ̀rọ̀ wàkìlù torí mo mọ̀ kí nígbà tán fi àwọn mẹ́ta síjọba tí wọ́n múlẹ̀ mọ́ mọ̀ pé wàánú àwọn tó lọ rèé wẹ́kọ̀ọ̀mù wọn nínú àwọn ọ̀rọ̀ tá a sì gbọ́ lẹ́nu ààrẹ ọ̀nà kakanfò ìnípò gangan lòun mọ bá mẹ́tẹ̀ẹ̀ta ṣe jáde kúrò nú àhámọ́. ẹ bá ń kílẹ̀ àárín láàrin ìṣẹ́jú kan. ọ̀rọ̀ ìṣílù wàkìlù ọ̀rọ̀ tó yé mi yékéyéké ni kí pé mo sì mẹ́ta tí mo kó ń bẹ̀ tó ti yé mi lóòtì ní olúmọ ló ń wí sílẹ̀ lọ́yọ̀ àwọn ẹ̀tọ́rẹ́jì tí pé sẹ́mà ṣé àìdí mi tí a bá sọ pé suspect kan ẹ̀ kírímínà kan bá wà nínú òòlù kọmísánà gan gbòò ní wọnú ogbó kọ́ lọ mú wọn tí ọ̀yàn tó dání tọ́ ni fúnra Gani àdá ló ní olúmọ ó sì wá pé lọ́yọ̀ jókòó kábẹ́ yẹn kò àkíyèsí sí ní dábì ẹjọ́ ọ̀rọ̀ bí òwe bẹ́ẹ̀ ó fọ́ ní 7 days ẹ̀wọ̀n àfẹ́fẹ́ ṣe sí olúmọdé pé tọ́jọ́ kọ́mádàtì wa Sunday Babs wọ́n jẹ́ káwọn èèyàn wọ́n jẹ́ lọ bẹ̀. Alhaji Sunday Babs. ọ̀rọ̀ tí mo sọ yẹn dákun máa gba dání wá sílẹ̀ dábẹ́ bá mi bí wọ́n. Sunday Babs ló kó àwọn ẹ̀tọ́rẹ́jì wọ́n kó wọn lẹ́yìn wọ́n jẹ́ lọ síbẹ̀. wọ́tọ̀ tá a gbà lọ gàwá lájáwó rẹ̀ ṣe náà káwọn alámọ́tò tí wọ́n gbé lọ. àbẹ̀dà kẹ́nà tún wà ní àpátarí náà ń pè ọ́ yẹ kẹ́ lè mọ̀ ọ́ lápátarí ní àtọ́lọ nìyẹn tẹ́ni tó ti yé ní nígbà tó wá di gbọ́n wá fẹ́ pé agbófin kò sí bí inú ìlú bó ṣe lè rí téèyàn lè mọ sàárì àfọ tájògì lè mọ sàárì àfọjù. àwa mú àwọn èèyàn mẹ́ta lọ akọ́nẹ́tọ̀ mẹ́ta kẹ́ńdẹ́ńdẹ́ wọ́n pè kàn ní Awódélé ó wà ń bẹ̀ àti àjọ lọ
àṣìṣe àmọ́ ni ó wà bẹ́ẹ̀ orúkọ ẹlẹ́yà mẹ́ta sá wà lára wọn nígbà tó di pa wàá mú gbà kí á pè Gani Adams ọwọ́ jẹ wà kí ló sọ ti àjọ àkìlẹ̀ ìdájí náà ọwọ́ jẹ wà kí ni wọ́n ẹgbẹ́ adé àwọn wọlé tí wọ́n pè é wọlé tó lọ gọ́ọ̀bì kan wọ́n ti pọ̀ gẹ́gẹ́ lọ́tọ̀ Àbújá ni o ṣùgbọ́n ọmọ ìgbó ọ̀rà ni ìfẹ́ ti dọ́ọ̀tà tó náà lọ gọ́ọ̀bì kan tó wá gbé lóṣù wọlé ló wá kiri kódà Gani ìdá máa tún sọ ọmọ sọ fún wọlé pé ìwọ tí òwò inú ìlú ti jẹ lolúmọ lọ sí tọ́dọ̀ yẹn àjẹmú ìṣílù wàkìlù ọjọ́ sọ pé ọ̀rọ̀ ọlọ́pàá pé olúmọ wọn ṣe dáfídì ẹ̀mẹ́rin nígbà tí wọ́n àwọn ẹ̀ka ẹ̀ṣẹ́ láti máa ọmọ àwọn ọlọ́pàá fẹ́ jẹ́ ta ló fún wọn láṣẹ láti lọ mú ààrẹ tí ìlú àti olúmọ sọ pé ta ló fún ìṣílù àti mẹ́rin ṣẹ̀ ta ló gbàṣẹ lọ́wọ́ rẹ̀ tó dájú pápútì lọ́pàá gbogbo àti máa jíyàn gbé ẹ̀gbọ́rọ̀ ọlọ́pàá òfin lọ́rọ̀ lu wọ́n sájà ẹ̀ sátìmọ́lé lọ́nà oṣù kìíní oṣù kejì oṣù kẹta débi wípé mo tún fi náà mo tún wà mo fi búra sẹ́ mo fi ọjọ́ tí ó kéde kan náà mo ti búra àwa là á máa dáwọ́tà fi lọ́mọ fi ń kún wọn níbẹ̀ ní Agodi ọlọ́ọ̀ta pé orí ìrìn àjò yẹn sáré jáde sáájú ti pé agbọ́nọ́wọ́ láyé àyìnjọ tí wọ́n ṣùdà bá lẹ́yìn oṣù mẹ́ta nígbà tí wọ́n fẹ́ fi wọ́n lẹ̀ gángan wọ́n fẹ́ fi wọ́n lẹ̀ ṣẹ́ ń gbọ́ èmi ní olùmọ́tò wípé Bàṣírù Ọ̀yá àti àwọn akíyan tí wọ́n níbẹ̀ yìí Ọ̀yá lọ sí géètì wọ́n ti fún wọn mo lè dẹnu géètì mo débẹ̀ àjọ jẹun jáde jáde sí wa lọ́wọ́ bọ́ǹdì akẹ́kẹ́ ń bẹ ìyẹn sọmọ ẹgbẹ́ wàhálà àwọn kọ́mẹ́dì ni ní Charles Union ní gbóòrà ni wọ́n pè ní ìdìrókù fún bẹ́ẹ̀ yẹn oníròyìn ẹ̀ mọ̀ ọwọ́ àtìfù gan ẹ̀yà rárá ni ọwọ́ àtìfù gan ó jẹ́ ọ̀kọ́ adé ọ̀jẹ̀ kọ́ fẹ́ di ìjà tó ní ẹ̀ka máa lọ sí Ìbàràpá báyìí ni mo bá fẹ́ ọ̀gá mi lọ́nà ni wọ́n ṣe ní ìtìlẹ̀ kò ní wọ́n wà ní ọ́fíìsì wọn ni à ń kó wọn lọ àjọdẹ̀ àṣẹ́tì fún àdèjọ lọ àdètú gáàsì tàbí fún wọn fídíò yẹn wà lórí YouTube wọ́n wà lórí YouTube ọ̀gá olúwọ́ tún gáàsì tàbí fún wọn nǹkan tí ẹni ẹgbẹ́sẹ̀ yẹn mọ̀jẹ̀ kó bí yẹn mọ̀jẹ̀ kọ́ láwọn ọ̀sẹ̀gbẹ́ mọ́ ni ẹ̀ lè sọ́pọ̀ ẹ̀sẹ̀gbẹ́ mọ́ o kí ló ní wọ́n ní àwọn ọ̀rẹ́ náà ló ka lásìkò àwọn ìgbà àwọn ọ̀rá olúwo ẹ mọ̀jẹ̀ kí yẹn. lẹ́yìn tí bàbá Gani gbowó lọ́ọ̀yà lọ́wọ́ àmọ́ diaspora. bẹ́ẹ̀ ni tó wọ́n ní ẹ mọ̀jẹ̀ kí yẹn kó domi tútù sí lọ́kàn ẹ máa ṣẹgbẹ́ yín lọ náà fi jọ ọjọ́ yìí wọ́n bá kàn wá gbọ́ ni ìpè kódà ká mọ́ ló fún nọ́mbà àwọn gáàsì yẹn tó wọn láwọn olúmọ ní ẹ má jẹ́ kí yẹn kó domi tútù sí irú ìlú ọba yín ẹgbẹ́ ṣe o nígbà tẹ ní gbúrò yẹn láti ṣé Gani ní ọ̀wà tí ó wà fún àbí tó ní ọ̀wà síbẹ̀ kó kí ló ń pẹ́ yìí adákẹ́bí pẹ́pẹ́ lọ iṣẹ́ ti dán tó bó ṣe jẹ́ ní olúmọ ló mú kílò àkìlù tọ́dẹ̀ ní àwọn tó lè tọ́ dánítọ́ àwọn department tí ń tọ́ dánítọ́ tọ́dọ̀ dẹ̀ fún wọn ṣe. àdùpẹ́ níta àtijọ́ fi ń tàkù ọ̀rọ̀ sọ yóò ti lé lọ́gbọ̀n ìṣẹ́jú báyìí àṣàdùpẹ́ fọlọ́run lórí ètò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ torí bí ọ̀rọ̀ tí Gani ti sọ̀kò sórùlé o wàláhì yóò gbóhùn onílé torí pé èèyàn máa ń mọrú aṣíwájú téèyàn gbọ́dọ̀ tẹ̀lé ni kò sásíwájú tí ò ní kùdìẹ̀kudiẹ but kùdìẹ̀kudiẹ rí ọgbọ́dọ̀ pọ̀jù dáadáa kéékèèké tó ń ṣe lọ. ẹ bá polóyè Sunday Igboho nífẹ̀ẹ́nu wúgéètì ọwọ́ kó tiẹ̀ kọ́kọ́ pariwo ta gan ó pàkíyèsí ìjọba síbi tí wọ́n ti kùnà láti mójútó ètò ààbò kákíkáyìn Gani gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n láwọn jẹ àwo wọn yọ ọmọ gbáwo nígbọ̀ ni torí táwo ọba gbáwo nígbọ̀wọ́ àwo atẹ́ àwo aya àmọ́ kàkà kí Gani ó gbáwo òran Yorùbá nígbọ̀wọ́ ń tawó Yorùbá ni èrè kí ni Gani Adamu fẹ́ jẹ lórí pé kíran Yorùbá lọ rèé dìbò fún Peter Obi èrè kí ló fẹ́ jẹ ó dáni lójú dọ́dọ̀ Ọlọ́run ọba tó ní mi pé kábíyèsí ikú bàbá yèyé náà lọ́rùn wọ́n mọ̀ rí gbogbo tí ń ṣẹlẹ̀ báyìí pé Gani ti báyé jẹ́ ó ti báyé jẹ́ àmọ́ Gani báyìí ti rìn ó ti tọpa odò tí ọ̀yẹ́ ó ti pàdé Olúwẹ̀rí torí àwa ò ní lajú sílẹ̀ kí àlùbọ̀ ó kó wọ̀ ọ́ ẹ worú ìbànú lórúkọ jẹ́ fún Olúmọ iná àná tó ń ṣe fọlọ́yè Sunday Igboho báyìí ó ṣe débi pé ó ti bà Tinubu ló kọjẹ́ báyìí ìjọba Èkó ti ní látẹnu Lagos State Chief of Staff Táyọ̀ Àyìndé wọ́n ní Gani ọmọ múra o ilẹ̀kùn abolongo wọ́n ti ṣí ilẹ̀ o
àbí Kùjé l'Àbújá àyàfi tó bá lè proof gbogbo àwọn allegations tó fi kan Táyọ̀ Àyìndé ìyẹn Lagos State Chief of Staff ó sì dá lójú kó lóye Sunday Ìgbòho náà ó gbé gbèsè ẹbẹ bí ọba ti ẹgbẹ́ àbájá torí pé kẹ́ ẹ tó fi ẹ̀sùn ìpànìyàn kàn yàn ó wúwo comrade ẹ súre fún gbogbo ọmọ Yorùbá pátápátá kí n yọ̀ǹda yín ẹ máa lọ. ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ààbò. ẹ bá ń sọ̀rọ̀ ààbò ẹ bá ń sọ. ṣe lórí ọ̀rọ̀ ààbò ọ̀rọ̀ kan náà tó ń jáde ní ètò ààbò ò ní wípé ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí màdùmù fẹ́ fún ìjọba lórí ètò ààbò ò ní pé ajáwé ló mọ èrò òní ilé kò dẹ̀ síbi tí ká jẹ́ kí ọlọ́pàá àbílẹ̀ ṣẹ́gbọ́n kan jẹ́ kó ṣiṣẹ́ kò síbi tí ò ti ń ṣe o tó ti yẹ yín inú stéètì oníkálukú ó dì mọ́ kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ káàkiri gbogbo gómìnà káàkiri àwọn àjìjàgbá kẹ́pẹ́ sínú all meeting tẹ́ bá pè wọ́n tọ́kọ́ máa yọ kankan lẹ̀ ẹ má jà jẹyẹ mi lé àní nídìí ètùtù gẹ́gẹ́ bí Gani ṣe máa ń sọ pé tùtù lọ́rọ̀ wá gbà. ṣé tá a bá jẹ wà fẹ́ ṣe tùtù náà a lè tutù wájú ká máa fi dáwọn ọ̀tajà nígbà bá kókò jà tọ̀sán tó rù láti gbé tutù ní ojú pé ṣé táwọn náà wájú tó máa bá àwọn ajínigbé àwọn bá ń wá náà síwájú fún wọn ìyẹn jẹ́ mágínẹ́ẹ̀tì òru là á sẹ́yìn ìbọn lónìí tọ̀sán fún ọmọ máa di kọjá lé. so kébí gómìnà kan bá pé gbogbo àwọn tó ń jẹ́bi àwọn àjìjàngbara tó ti yẹ yín agbókìsí ní ẹ̀rà iod olóyè Sunday Igboho everybody tó bá kó ní kálukú fáṣíhùn gbogbo everybody ní ẹ̀rà OPC ti Gani Adams bá kó náà nípìnlẹ̀ Ọ̀yọ́ kálukú ọjọ́ jókòó ọ̀nà wo la fẹ́ gbàgbé bọ̀ tó ní kẹfà kẹsàn-án kálọ́ àlọ́ kò síbi tí ò ti kí ní ìpínlẹ̀ ní ọwọ́ àlàáfíà local police wa local government police ọwọ́ àbẹ state police wa federal nìkan kò sí ẹ̀ta kóra wọn wọ́n fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ ni ẹ̀yin bá ìdẹ̀lẹ̀ prosecute ẹ̀yin bá ìdẹ̀lẹ̀ prosecute o wọ́n fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tí òfin ní kọlu àwọn lórí àwọn àmọ̀tẹ́kùn ìjọba bá sí ìjọba bá sí ìjọba ọlọ́run ìjọba kọ́lọ́gbà kún ìjọba lọ́wọ́ dáadáa àmọ̀tẹ́kùn ibi tájà àwọn ọmọ náà ni wọ́n lè ṣe mọ́ wọn implement wọn dáadáa wọn lọ gbé bàṣà kàbùlà fún òkun ọlọ́gbẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ lè jẹ́ ìbọn tí mi gan ní ìdókòó ló ń lò tó yọba ló wọn lágbára dáadáa kẹ́jẹ́ jẹ́ kí ètò ààbò ó ṣe déédéé tó fi ìjọba ṣètò ààbò ọrọ̀ ajé máa dàrú ilé ìtawà ní ìṣòro ètò ààbò lọ́fà ètò ààbò ní gbogbo àwọn tí wọ́n lọ ń dáko oúnjẹ nígbà tí wọ́n bá gbogbo wọn dé ẹgbẹ́ gbà tọrọ bandit tó ti ṣẹlẹ̀ báyìí ló ń jẹ tí wọ́n ẹjọ́ ìpínlẹ̀ àwọn fi màálù jẹku ẹjọ́ bá fi màálù jẹku wọ́n tó lọ gbé àti ń dáko kálukú náà sápò olóko máa bọ̀ ń gbòòrò náà ni kájẹ́ kí ètò ààbò kájọ tó lọ́lọ́ kájẹ́ kábà múlọ́ọ̀kù kodò kájẹ́ jẹ́ kí náà lù náà dáa tọ̀rọ̀pọ̀lọpọ̀ wẹ́dà ọ̀pọ̀lọpọ̀ ní àfihàn tó ń gbé ọlọ́kadà ti ní márúwá gbogbo ọ̀lẹ́jọ́ ọlọ́pàá bó láti fẹ́ mọ́ daràn ó yẹ káàkọ́ jẹ́ káàkiri wẹ́dà ṣiṣẹ́ tiẹ̀ ọ̀pọ̀ sólà wà wọn lójoojúmọ́ sólà àwọn ẹ̀rẹ́ sì iná sì lè ṣe sólà ò lè ṣe tó tó ṣe lè ṣe tó olójú ẹ̀ tó lè rà tí ó jẹ́ bí ìwúrò tẹ́ni kí n fún gbogbo ọmọ Yorùbá ọba tó láyé tọ́lọ́run ọmọ kí atọ́kùnà ọlọ́kùnrin gbà yín gbogbo ẹjọ́ bá rí ní èrè ẹ̀kọ́ ní kó kú lóbi gbà kú ọ̀tá ẹ̀kú wa ni wọ́n gbà kú. àṣẹ Èdùmàrè. lágbára Ọlọ́run ojú ọlọ́gbó ọlá olúbìkì ọ̀sẹ̀ ibi kí ní òrùbẹ̀ yìí ọ̀sẹ̀ bẹ́ẹ̀. ìtagbóbá tó ti dàgbàlagbà bá ti gbé ti dàṣẹ ẹ̀yìn òkè bá gbé ẹ̀rẹ̀ ìgbìsàlẹ̀ ẹ̀gbá ni yóò gbé ti dàṣẹ o gbogbo ẹjọ́ bá sọ pé ọlẹ̀ Yorùbá kọ́mọ́ olùdíbọ́ màrà mi àtọ́lẹ̀ wọn bá mú ẹni bẹ́ẹ̀ sọ́dọ̀ mi o gbogbo bá sọ pé kí èdè Yorùbá kọ́mọ́ ṣọ̀kan torí mọ tara ti wọn ọlọ́yọ̀ bá parọ́ ẹni bẹ́ẹ̀ rẹ ni o ilẹ̀ Yorùbá yóò wà túbà yóò túṣẹ̀ ọyọ́ sì kò ní bàjẹ́ o ìtawí ló ní àrọ̀rọ̀ mọ́ o ọlọ́wọ́lá ọláwọlá wáká láti ẹni kọjú sí ìṣèlú àwa àmín ẹ ṣeun. ẹ ṣe ó dàbọ̀ ẹyọ ọmọ Yorùbá mo ti sọ fún yín tẹ́lẹ̀ bí alárí ọjà gbàǹgó gbé nǹkan hànú Gani àjọ mú nǹkan lẹ̀ o ń lè bẹ̀rẹ̀ part 1 bèrè tàbí part 2 mọ́kàn ní kọ́kọ́ clear ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí ọ̀rọ̀ nínú first rose tó sọ pé wọ̀ ìgbowó àwọn OPC ìpínlẹ̀ Ọ̀yọ́ ń jẹ gbèsè nítorí rẹ̀ Gani ọmọ bọ̀ káwọn ń tọ́ra jẹ ẹlẹ́sìn rìn ẹjọ́ máa sùn hòtẹ́ẹ̀lì ẹ máa jóúnjẹ tùráyà wọ́n máa gbé gbogbo ẹ̀ wá fún yín Gani ẹ wò ó ẹ fún mi ń ṣẹ́jú kan.
ẹ má bínú oje ègbò lọ́tàn nù jẹnẹrétọ̀ bí a bára wa nu. Gani Adams ìkànnì ọ́ o mo ní treat eléyìí ni kí n tó wá bọ́nú kẹtẹpé ọ̀rọ̀ tó sọ nípa olóyè Sunday Igboho tó ní káwọn ajá rẹ àwọn tí ò léyìn lẹ́nu kan máa gbó àwọn téyìn wọn ò dá ni wọ́n máa gbó síta ni àwọn ta ní wájú ta ni. Coordinator Ọ̀yọ́ State for OPC Gani Adams mọ̀ ń bọ̀ wá dó ẹ. Àmùdá àbí nǹkan rámùdá àbí nǹkan àbí kí ni gbogbo yín jẹ́ mọ̀ ń bọ̀ o. Ṣíàmọ̀nù Yewa sẹ́nitórí Yewa lápapọ̀ mọ̀ ń bọ̀. Òsì Ààrẹ Ọ̀nà Kakanfò àbí kíní ibi ọ̀mọ́jú abọ́ bákàrà náà tó ń bímọ àfi ọjọ́yè ìwọ náà tó ń fìyàn joyè sí ọ mọ̀ ń bọ̀ gbogbo yín pátá máa dé sí lọ́rùn níbí bá. Mo kí gbogbo ọmọ Yorùbá ẹ kú àmójúbà mi o mo ti sọ fún yín tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ. As far as I'm concerned ìjà tó lóyè Sunday Igboho jà fún ìran Yorùbá, whether you like it or not, he will forever remain an hero. Èmi náà la Àbújá náà mo mọ tó ń pè ní kéèyàn fojú winá ogun. So pẹ̀lú tí n tó lé olóyè Sunday Igboho lé tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí Gani Adams á ti fi pìtàn léyìí tó túmọ̀ sí pé bí ọba sọkùnrin lé mọ́ ọkùnrin lolóyè Sunday Igboho ẹ gbọ́ tí ọ̀sọ́kùnrin lé mọ́ rárá ọkùnrin bíi 1 million ni. Gani Adams èmi ò ní kọ́ ọ má sọ̀rọ̀ ẹnu rẹ o ìwọ̀fà lẹ́nu àmẹ́ǹtọ́ sọ ọ gba èsì ẹ̀ wọ́n lóró má sọ̀kò ó lè ní tí mo mú dání yìí ń kọ́ ó ti sòkò sórùlé ìbá ọ̀fẹ́ mọ tí ń bẹ nù kínní ni ọ̀fẹ́ mọ tí ń dún nù gò tí ń jẹ́ jíìnì Gani ọmọ mo ti gbá rìsáàtì ń pa rẹ tó pọ̀ mo ti délùú ẹ̀pẹ́mẹ́ báńdírì Ondo àti Kogi bó ló ṣe jẹ́ sí ọ bó ni Ìrágbìjí ṣe jẹ́ bó ni Arigidi ṣe jẹ́. Gani ó mà ṣe o ìwé ṣe wá ìrẹ́pọ̀ láàrin ọmọ Yorùbá gẹ́gẹ́ bó ṣe jí Ààrẹ Ọ̀nà Kakanfò má jẹ́ ń pè ní Kakanfò lọ́tẹ̀ yìí. Kí ló dé tó lo ipò ẹ láti fi wá unity láàrin ọmọ Yorùbá ó ṣe pé ò ń lo ipò ẹ láti fi jẹ́ kí àárín ìran Yorùbá ọmọ dàrú ni. Gbogbo allegations tó fi kọ lóyè Sunday Igboho olápààyàn ni onígbà kan ni ọláwo kan ni all these are defamation of character. Ó tó wá bà mí nínú jẹ́ pé ìkànnì àwọn olóyè rẹ náà bóyá ó sì kan tí wọ́n bá ti wá lọ rèé ra tẹ́rù tó ń tà lóje tí wọ́n bá ti ra tẹ́rù fún ọ̀tán ìran wáìtì wọn náà máa sọ̀rọ̀ bí akótọ́ bá mi. Èyí tó pera rẹ̀ ní coordinator Yewa tẹ́ ẹ bá wọwọ́ rẹ̀ báyìí ó dàbí ẹni pé ó ní stroke sọ tọ́jú ẹ̀ ló fi rí bẹ́ẹ̀. Èyí tó pè ń coordinator Ọ̀yọ́ State mo sì wo omi sì ń bọ́ lójú mi bọ́ mo ti ní nínú ọ̀rọ̀ tá ń sọ náà ní fi máa kan ìwọ tó ọjọ́ ga wọn ń kó ìwọ ní máa kàn ń kó kì í sáwọn. Gani kó lóyè Sunday Igboho bọ̀wọ̀ fún ọ ọdún mélòó lè jù lọ gáàpù àárín ẹ̀yin méjèèjì ọdún méjì ni àgbà ẹlẹ́sìn rìn wo wá ni ọ́. Gani o ti sọ gẹ́gẹ́ mọ́dí o ti daláwàdà adìẹ bọ́ọ̀ bá mọ̀ o ti sọ gẹ́gẹ́ mọ́dí o ti daláwàdà adìẹ. Ọ̀rọ̀ pọ̀
àmọ́ mọ̀ sí láwẹ́ awẹ́ kan mo sí ẹ kú àmójúbà part 1 part 2 ọmọ rẹ 5 ló sọ̀rọ̀ tí mo gbọ́ 5 náà ní fún lésì láì ní jẹ́ kan lọ. ẹ̀pọ̀ lóye Sunday Igboho ní fẹnu wúgéètì ṣé ìwọ ọmọ para àjàlé yín wà ní. ká sọ̀rọ̀ jáde ó lè fọ̀rọ̀ gbára rẹ̀ lẹ̀ gan tó a pé ń tọ́ ọ fẹ́ sọ nìyẹn. ètùtù tí wọ́n máa ń pariwo pé ká máa ṣe kí àlẹ́ nǹkan tó fi gbowó ètùtù tó ti fẹ́ sàwọn èèyàn dó ó ti fẹ́ já wọn sí kolobo. Gani afibisólóore ọkọ̀ tán kọ́kọ́ rà fún ọ láyé rẹ 504 bí n bá gbàgbé bí n bá rántí àbí 405 ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ti gbé fún ọ. Ògbómọ̀ṣọ́ ni bàbá yẹn ṣèbó fi bí sú ni. ọmọ bàbá Asílé ń lérò tán gbé ẹ lọ́ngbà tí Òkírò ń wá ẹ lẹ́kọ̀ọ́ ọmọ fi bí sú wọn ni. I have your psychiatric record. ó tún yọ ọ lẹ́nu pé mo tún níyẹn náà. wọ́n lẹ́ ẹ ti fìgbà kan ní àwọn rẹ́kọ̀ọ̀dù àbí síwín ẹ má jẹ́ ń pè dàrẹ́ẹ̀tì. wọ́n lẹ́ ẹ ti ní. lórí ọmọ bíbí gbogbo ẹ̀ látìyàn nànà tọba ló ní dẹ̀yìn lẹ́yìn olóyè Sunday Igboho àwa náà ò ní dẹ̀yìn láti máa kábánà rẹ̀ gbòòrò ayé. àwọn ìyá rẹ̀ tó ọmọ ń lò àwọn ìyá tí ọmọ ń tọkàn tọmọ ni wọ́n máa mi lórí ẹ̀ ta ni mo sọ fún ọkọ mi èṣù lèmi èṣù àwẹ̀lé lọ́rùn ẹ̀yàn èṣù tó tóbi jù èṣù tó gàgàrà. Gani èmi mọ mi Ìbàdàn là ń bí n sí ọmọ Ìbàdàn ìyá tó bí n lọ́mọ ọmọ Ìbàdàn bàbá tó bí n lọ́mọ. mo sì ti morúkọ tí kú ń jẹ́ ikú ò lè pa mí àfi bọ́ọ̀lù ń bá lásìkò mi tó. mo ti kojú kú mo fún kú ní ẹyin pẹ́pẹ́yẹyẹ July 1st ni mo fún kú lẹ́yìn pẹ́pẹ́yẹ ikú wa dánsí. ìwá ṣèwọ Gani ló pèrí wa mọ́ ṣèwọ àárín ni lóde àbèrè àárín ni lóde àbèrè àárín ni lóde àbèrè ẹni emela demọlọbọ bíalé ọmọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá Olódògbò kẹrin lójú ogun Ọ̀bọ̀sòkòtò kẹ̀mbẹ̀ rebi ìjà. Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ ń gùn ọ́ ọ̀sá rẹ ti kú lé ikú ìyà nípa rẹ ikú ẹ̀sìn l'Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń kú. Gani kí ló dé tí wọ́n wá lo ipò tó wà yìí kó o fi tó nǹkan ṣe tó yẹ kó o fi ń dàrú ni. Lagos State Chief of Staff wọ́n ti gbáradì ẹ̀ o. He said and I quote pé unless you can prove the allegation labeled against them both the Chief of Staff and Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìyẹn nìkan lẹ̀ wọ́n fi yẹ̀ lórí yín o bọ̀dá Gani. ó sì dá lójú wípé olóyè Sunday Igboho kò gbégbèsè àwa ti ń bá a gbé. You will be invited for questioning at DSS headquarters. I promise you that, Gani. àṣewọ̀ mẹ́ni ọ̀pá Bọ́lá Ìgè lóò ti sọ fáwọn ọlọ́pàá kí wọ́n ti gbé onítọ̀hún. tó o bá ń sọ̀rọ̀ kú Bọ́lá Ìgè wòye ẹ̀yẹn ìgbà wo ló mọ olóyè Sunday Igboho. Then you said ìkànnì àwọn olóyè rẹ náà sọ pé olóyè Sunday Igboho has some criminal track records. Now I want you to tell me mú any police station tolóyè Sunday Igboho tó ti ní criminal record either murder case or any other thing even if it is rape. ẹ mú jáde ẹ ṣe kí ni ẹ mú jáde. àràbù lẹ́ ń ṣe àwa ò wá ní bá ọ ràràbù Gani.
èmi ò ṣetán láti bọ́ rárá bù ń bọ́ sọ bó ṣe rí ni. Salam alaikum. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ kọ́mẹ̀ntì lórí last video tí mo ṣe. I remain the golden son of Oloye Sunday Igboho and I will remain that forever no matter what. Bàbá mi ni tí n tẹ́fẹ́ ṣe. And you cannot in any way tarnish his image and I'll be looking at you. Gani náà lọ sọ ọlọ́ta ọ̀rẹ́ mi ọ̀tá mi ni ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ bàbá mi ọ̀rẹ́ mi ni ọ̀tá bàbá mi ọ̀tá mi ni Gani ọ̀tá mi ni ọ́ in as much tó bá ti fẹ́ bring Oloye Sunday Igboho down. Gbogbo ẹ̀yin tá ẹ wò mí pátápátá ẹ ní fojú sunkún ọmọ. Ìdààmú ò ní dé bá yín bíi ti Gani Àdàmú. Agbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ní fojú sunkún, ẹ ní fara gbàwẹ̀, ẹ ní lálàá òsè. Wọ́n ní fẹ́ gbá fún yín ló jẹjẹ bíi tàwọn kan. Wọ́n dè wọ́n ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́lẹ̀. Ìyá tuntun tọ́jú wọn. Ń sì gbàgà lórí èṣù. Ń sọ̀rọ̀. Ń nà wọ́n patí ẹ. Ń di ẹ mọ̀ pé Ìbàdàn ni mi. Patí ẹ ń bẹ tí mo fẹ́ nà yín. Gani ń nà wọ́n patí ẹ. Lọ gba ọ̀pá rẹ o. Ní airport o, ìtò gbé lẹ́yìn gbà tó ń lọ Germany. Ó mà ṣe o. Thank you so much. I appreciate all of you. Mo dúpẹ́ lọ́wọ́ tónílé tẹlẹ́mù. Àní dààmú. Bí ìlú ṣe lé kókó yìí, a máa rí tiwa ṣe. Àlùbáríkà àwọn tọ́lọ́ ń kólé ayé lé lọ́wọ́. I appreciate you all. Oloye Sunday Igboho, thank you so much for being a father. Thank you so much. Gbogbo ẹ̀yin ìyá mi, bàbá mi pátápátá ní diaspora. Mo appreciate yín. Ọlọ́run á dẹ̀ bá mi appreciate yín ju bí mo ṣe ń appreciate yín lọ. Wọ́n ní rùkú yín wálé o. Àlùbáríkà àwọn tọ́lọ́ ń kólé ayé lé lọ́wọ́. Ọlá inú àwẹ̀ Ramadan tá wà yìí. Gbogbo ń tó jẹ́ òkè ìṣòro kálukú tó wà ní diaspora àtẹ́ntẹ́ ń bẹ lé Nàìjíríà ń bí Ọlọ́run bá wa bíyà ẹ̀. Àmọ́ ìyà ń jẹ àwọn èèyàn. Ẹ̀yin mùsùlùmí ẹ fáwọn èèyàn ló ń jẹ. Ẹ má rán èèyàn ní hajj. Ẹ má rán èèyàn ní umura. Ẹ fowó hajj and umura yẹn ẹ fi ṣàwọn èèyàn láǹfààní. Mo ṣe kéré wọn mọ̀wọ̀n báyìí. Èmi náà ń gbìyànjú mọ̀ ń bọ́ bí ẹnu bíi méjì mẹ́ta torí kò rọrùn. Kò rọrùn o. Kò sí fámìlì tó lé ní 5,000 tóun nínú ilé fún iná dídá. Báyìí ká tó wá sọ pé wọ́n dà náà sàárì wọ́n dà tí ìṣìnà. Ẹ̀ńtẹ́ bá lè ràn lọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́. Subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin. Ó dàbọ̀.